Africa Content TV. Every Salako family, everything no go Salako. Salako
Adéwálé mi là àwọn lè ṣàmánì Adéwálé. Àwọn ọba ìtọ́sù ọba Clement Olùṣègùn Akínyẹmí Àjànàfin Janata àtọ̀bákọ́lá wọlé Àjàní ọdún àrò oníkọ̀tún ọ̀fìnkọ̀tún ọ̀tà ọdún àrò ọba wa dúdú tó kú kalẹ̀ Àjàní ọmọ jẹ̀ǹdẹ̀ mi wà dúdú afọ́dún ọ̀mọ̀lúbọ̀ọ̀tà ṣíbà báyọ̀mí ọmọrọ̀gà ìrìjẹ́ òṣèlú àti tani ọ̀làrẹ̀wájú tàbí Báṣọ̀run ṣèkí àìsí bàǹgbé ọ̀sùnlábù eléyìí àgbàdà ẹ̀kẹ́ ni ó ẹ̀kẹ́ síbẹ̀ndé ọmọ òye olúwo àgbàdà wọ́n lọ bí kábíyèsí ọmọ bàbá Bájídé Àjàyí Moses president Sẹ́gun Àjàyí Adébínúwà Lami Ọbaláre David vice president Sẹ́gun Àjàyí Kẹ́sù Àjàlá ní mọ̀pẹ́ Babátúndé Síkírù sẹ́kìtì jẹ́ náírà Sẹ́gun Ọ̀tàjì àtọ̀rọ̀ ìwúsẹ́gun ní síkà Sẹ́gun Àjà. Gbogbo Bàtànísà wọ́n dúró dé wọ́n lè fi yín lórí red carpet. Gbogbo Bàtànísà wọ́n ní ọmọ ọmọ lórí red carpet gbogbo Bàtànísà. Ọ̀tà Youth Assembly president inú wa ọmọọba Adéfọ́ Ọlọ́rin Òtídélẹ̀ ọlọ́pàá inú wa. Ẹ̀rọ tó mọ́ kí ẹ ìyára ọmọ pẹ̀lẹ́ rí ọlọ́pàá nínú ọ̀gá pẹ̀lẹ́ rí ọmọ pẹ̀lẹ́ rí ìyá nínú ọlọ́pàá pẹ̀lẹ́ rí. Ọ̀tà Youth Assembly àwọn Ọ̀tà Youth Assembly. Ọba kí gbogbo yín adolódé àtàwọn kí yín Ọ̀tà Youth Assembly ọba ní kí gbogbo yín ẹkú àbíyí ìwòsì tábìlì èsì ọba nígbà táwọn ọba tó dé máa wọlé mọ́ra àbọ̀ ọba bìí dọ́gba lẹ́nà wẹ́rẹ́ ìyá ọ̀pẹ̀ náà ìwà. Deputy Governor,
àwọn ọmọ yáyà ọba òbí. Olùbàkọ ọmọ yáyà yìí láwù. Olùbàkọ ojú yáyì. Olùbàkọ ọba òbí. Olùbàkọ ojú yáyì ní ẹsẹ̀ wọn. Bàbá ti dé ní àjà yìí o. Bàbá ti dé ní àjà yìí o.
yáyí 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 yáyí. Onídàárí ojú yáyí. Báyìí ojú yáyí. Báyìí ojú yáyí. Ọmọ báyìí ní. Ètò ìṣẹ́lẹ̀ mọ̀. Ìkọ́ni sẹ́ẹ̀rì náà. Ojú yáyí. Ọmọ báyìí ní. Ojú báyìí yóò máa gbé ojú yáyí. Ọmọ báyìí ní náà. Ìgbàgbọ́ ti sẹ́yìn. Ojú òfin lẹ́yìn. Báyìí ní mo pè ṣe òun. Àbájú sensation. Ojú pẹ́lú. Ojú pẹ́lú máa sílẹ̀ ní ojú yáyí. Ọmọ ojú yìí bẹ̀rẹ̀. Ọmọ ojú yìí náà. Ojú sábì sí ìṣẹ̀lẹ̀ ọmọ ojú bẹ̀rẹ̀.